Àwọn ọmọ Tàfà Sego bínú tán o, wọ́n fárígá wọn yàrí pátápátá. Ẹ wá gbọ́ bí ìkànnú àwọn ọmọ Tàfà Sego, àwọn ọmọ ẹ̀yìn Tàfà Sego bí wọ́n ṣe fọhùn lẹ̀ gidi tààrà fún MC Oluomo, Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà o. Wọ́n sẹ̀ǹdì wọ́nì gidigidi sí MC Oluomo ni o wípé kó tètè kó bá wọn fà àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ létí àwọn lẹ́gẹ́sì àti gbogbo àwọn ọmọ Mushin tó ń tẹ̀lé Oluomo pátápátá kó bá wọn fà wọ́n létí o wípé gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí Tàfà Sego, gbogbo bọ́n ṣe ń bú Tàfà Sego kò dùn mọ́ àwọn táwọn jẹ́ ọmọ ẹ̀yìn Tàfà Sego nínú, pé bẹ́ẹ̀ Tàfà gan sì ti wọ̀nà àwọn táwọn ọjọ́ ọmọ ẹ̀yìn ẹ̀ wípé káwọn soft pedal káwọn má bú Oluomo mọ́, ṣùgbọ́n àwọn ọmọ Oluomo wọ́n continue láti máa bú ọ̀gá àtàwọn pé tí ò bá kìlọ̀ fún wọn kí wọ́n jáwọ́ nínú gbogbo ọ̀rọ̀ rádaràda tí wọ́n ń sọ nípa ọ̀gá àwọn lórí ayélujára wípé àwọn náà máa bọ́ta pẹ̀lú full force ni o láti wá ṣe kíni. Wọ́n ní láti wá tẹ̀ sójú Oluomo gidigidi tààrà ni. Ó ní agbára ọ̀rọ̀ pọ̀ nòwe kọ́bọ̀ ẹ̀yin èèyàn, ó sọ̀rọ̀ ilẹ̀kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ àtúnjọ wo fọ́nrán yìí kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín sí comment. Ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television. Ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa. Ní YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ máa like kẹ̀dẹ̀ máa bá mi share ẹ̀. Ó yá ẹ jẹ́ àgbọ̀n tó sọ nínú fọ́nrán yìí kẹ̀dẹ̀ máa fèrò tiyín nípa ìsí comment. Alhaji Musiliu MC, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o. Àwọn ọmọ yín ń jáde ó ń bú ọ̀gá tiwa, ó ń bú wọn. Ọdẹ ti sọ fáwọn pé káwọn má bú anybody, wọ́n lè má fọwọ́n ọ̀gá tiwa ta yín o. Ẹ bá wọn sọ̀rọ̀ o, ẹ bá wọn sọ̀rọ̀ o, ẹ bá wọn sọ̀rọ̀ o. Torí nǹkan tá ẹ̀ ń sọ sí wọn lẹ́nu náà ló ń sọ jáde o, nǹkan tá ẹ̀ ń sọ sí wọn lẹ́nu ló ń sọ jáde o. Ẹ bá wọn sọ̀rọ̀ o, ẹ bá wọn sọ̀rọ̀ o. Mr. President, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o. Alhaji Mustapha Sego ó ti bá gbogbo wa wí pé anybody tó bá lọ ṣe fídíò tí ó jẹ́ kó ṣe òun máa lé nídìí iṣẹ́ National Union lẹ́kọ̀ọ́ ni. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ ti bá wa wí tolúkálukú dẹ̀ ti bọ́ kú lọ, ẹ̀yin náà ẹ bá àwọn tí ń sọ̀rọ̀ o, ẹ bá àwọn tí ń sọ̀rọ̀ o. Nígbà tó dẹ̀ jẹ́ pé ẹnu yóò kálù, báwo lẹnu yín ṣe fẹ́ ká àwọn ọmọ yín? Ẹnu yóò kálù náà. Àwọn èèyàn ń jáde ó ń búlé àwọn èèyàn, ẹ lè bá wọn sọ̀rọ̀ wípé ìkírọ̀ o, ẹ stop gbogbo yẹn o. Ọjà gbogbo ẹ ti wà ní peaceful, àfẹ́ wàhálà, àfẹ́ kinní kan tọ̀hún jáde tí bí ń jáde, ẹ̀rí kọ̀kọ̀ sọ sínsìnyí o, ẹ̀rí kọ̀kọ̀ sọ sínsìnyí o. Tọ́ba tún jáde tọ́ba tún bú ọ̀gá wa, wàláhì tàláhì ìsúnmọ́bí láì lásìláwà. Ọ̀rọ̀ tẹ́yìn kan máa forí ara yín gbọ́, ọ̀rọ̀ tẹ́yìn kan máa forí ara yín gbọ́, wàláhì tàláhì ìsúnmọ́bí láì lásìláwà. Ẹ mọ̀ wípé kẹ́ríkẹ́rí ọ̀rọ̀ ó wà lẹ̀ àbí tá a bá kàn tijú ara wa o. Ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ Mr. President o, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o, kẹ̀dẹ̀ sọ tí nǹkan ṣe ń lọ fún wọn. Ìkan náà jáde ó ń ṣe fídíò, ó ní tọ́ba bí wọn rẹ kọ́ máa bọ́ Mushin àti Alhaji Mustapha Sego. Ṣé Sego náà ti wá ní ṣé Sego náà ti wá dẹni yẹpẹrẹ wájú ọmọ tó ń sọ̀rọ̀ ẹni wẹ̀ náà oyin jambla níná. Kó jẹ́ lè bàbá ẹ̀ ní national ti ń ṣiṣẹ́ nísàlẹ̀ ẹ̀bẹ̀, wáyà jókòó nulẹ̀ yàláyà ẹ̀ ni. National máa ṣiṣẹ́ tiẹ̀, national ó máa ṣiṣẹ́ tiẹ̀. Ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o. Àwa náà gbádùn tó yẹn o, àgbádùn tó yẹn rárá. Àwọn òǹdédé jáde wá ṣe fídíò, ṣùgbọ́n táwọn ọmọ yín bá ti ń dàbí pé bóyá wọ́n ṣe bí wèrè, eléyìí tí ń ṣe yìí gan mímọ̀ pé aláyé lè sọ wípé bóyá kọ́ lọ suspend mi, ó pè mí kó suspend mi. Àwọn ọmọ kan ò lè máa fọ̀gá tiwa táyín sẹ́ẹ̀, àwọn ò lè máa fọ̀gá tiwa táyín káwá dẹ̀ máa wò. Irọ́ o, àwa máa lẹ́yìn eléyìí àbọ̀ lẹ́gẹ̀sì àti wọ́n tó péré lọ́mọ ọ̀gá ní Mushin àti ìwọ kan tó jẹ́ bá kan níbi kan, tó bá anybody tó bá jáde nu yín
ipò tún ṣe fídíò wà láìtàlà ìsúnwọ́n bí lára síláwà àti èébú ara àti anything tá máa fi bú anybody àti bọ̀dọ̀ ọ̀dẹ̀kọ̀ tó wà ní àpótí owó Lagos State ibo ẹ̀jìdọ́ máa tọ́ra yín wèrè ń ṣe yín àwa náà ń bọ̀ ẹ máa tì wọ́n lẹ́yìn dáadáa kọ́ máa jáde kọ́ máa bẹ́ẹ̀ bú káwá rò bẹ́ẹ̀ ọ̀sọ̀ ẹnu tàwa náà ọ̀sọ̀ kọ́ káà máa sọ̀rọ̀ ẹ ṣáà máa ní kọ́ máa bú èbú lọ wà láìtàlá ìsúnmọ́ bí láìlà síláwà tálàyé bá máa gba iṣẹ́ national union lẹ́yìn tí mi sọ ìkọ́ gbà àwọn ọmọ kan ò lè máa jáde kọ́ máa bú Alhaji Tafa Sego rárá kì í ṣe ní yẹpẹrẹ ẹ má fẹnu yẹpẹrẹ àbákan fi ilẹ̀ à ń fi ilẹ̀ ni ọlá ipò òun náà dẹ̀ ti sọ pé ká fi ilẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn eléyìí tí mi ń ṣe yìí tọ́ba máa gbàṣẹ wọn kọ́ gbàṣẹ wọn Mr President ẹ bá àwọn ọmọ yín wí ẹ bá àwọn ọmọ wí ẹ bá àwọn ọmọ yín wí gbogbo ìjọba tẹ́ẹ̀fì ṣe lẹ́kọ̀ọ́ náà nìyẹn ṣèbí gbogbo ẹ̀ náà lẹ́tún yìí ní kọ́ máa ṣe yìí gbogbo ẹ̀ náà kọ́ nígbà ẹ̀ náà lẹ́ẹ̀ máa ní kọ́ máa bá àwọn kọ́ ṣẹ́wù náà látún fífi bẹ́ẹ̀ máa ṣe lọ ni àgbàlagbà ní ìnà ẹ pa àwọn ọmọ yín kọ́ kọ́pù náà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ sí wọn lẹ́nu àwọn ohun làwọn ọmọ yín sọ jáde náà ọ̀tọ̀ nìkan tẹ́ bá débi kan ọ̀tọ̀ nìkan tó máa sọ fún yín ọ̀tọ̀ nìkan tẹ́yìn máa lọ sọ fún àwọn ọmọ yín lé ẹ̀dá tó ń bẹ lọ́wọ́ ń bèèyàn o táwọn ọmọ yín bá jáde tó bá tún bú Sego ní ẹ̀ẹ̀kan sí wà láìtàlá ìsúnmọ́ bí láìlà síláwà àìdá yìí pé kí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àbí gómìnà of Lagos State kọ́ pè yín kọ́ bá yín nínú wọ̀ o a máa jáde a máa sọ nǹkan tí ò jẹ́ ká sọ o ṣé ó yẹ yín à ń pọ́n yín lẹ́sìn yẹn ẹ̀gbà pọ́nlé o à jáde à sọ nǹkan tí ò jẹ́ ká sọ nípa yín à sọ ọmọ máa bèrè pé kí ló dé kí ló le tó yìí ẹgbẹ́ àwọn ọmọ yìí o àti lẹ́gẹ̀sì tó ń jánu àti wèrè tó pèrè lọ́mọ ọ̀gá ní Mushin yẹn àmọ́ yìí pé Mushin ṣáà lóníwọ̀ wà ẹ̀yìn kò bọ́ dání bẹ́ẹ̀ ẹ ṣe ogun ẹ̀ bẹ́ẹ̀ tí ìjọba bá fẹ́ ṣiṣẹ́ national union bẹ́ẹ̀ ìwọ dúró kókó bọ̀ ẹ̀ jáde wà láìtàlá ìsúnmọ́ bí láìlà síláwà irúgbọ́n ájú ti Fáráò lọ ó náà yà wèrè. ṣé nísìn iṣẹ́ national gbogbo bí tọ́mọ tí national nẹ́ka sí tọ́dẹ̀ jẹ́wọ́ ń bẹ̀ ọkọ̀ kí á ti kà lọ bẹ́ẹ̀ kí ni ó kọ̀yàn pẹ̀lú àwa láníkà jẹ́wọ́ ni àbáwò ṣe national lọ́dọ̀ tiwa ni àwa náà ṣe national lọ́dọ̀ tiwa tádọ̀ tiwa náà bá jẹ́wọ́ òbájọ́dọ̀ Sego náà ló jẹ́wọ́ Sego náà kó kí á ti kà síbẹ̀ ibi tó bá ti jẹ́wọ́ tó bá ti náà jẹ́wọ́ kọ́kọ́ kí á ti kà síbẹ̀ ni ẹni àgbẹ̀dẹ ó ṣe tiẹ̀ Ọlọ́run wá ṣe tiẹ̀ bàbá kí lorúkọ bàbá yìí náà o kí mo fẹ́ fi Jésù tí ò ní gẹ̀ pé ó fi ti mu sílẹ̀ ni o kò ṣe ó fi ti mu sílẹ̀ ní pé kí nǹkan dẹ̀ máa bàjẹ́ kọ́ má rí túnṣe káwọn kan dẹ̀ jẹ́wọ́ sílẹ̀ kọ́ má rówó yẹn gbà kọ́ wá ní pé ọ́ fi ti mu sílẹ̀ irọ́ o kò lè rí bẹ́ẹ̀ ṣe national lọ bẹ́ẹ̀ ọ máa ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ tọ́ba dẹ̀ ti fẹ́ wá ṣiṣẹ́ wọn ìwọ tó bá níbọn tó bá nàdà kó jáde náà èmi tí ó ṣẹ̀wọ̀n rí náà kọ́ ó wà tónóhùn péré kílà tí ó ṣẹ̀wọ̀n rí tó ti pa èèyàn léèyàn Ọlọ́run lè ní pé táìmù yìí ni Ọlọ́run náà wá dé ìwọ rẹ̀ wà ẹgbẹ́bọ̀ yín jáde ní Mushin yẹn náà ni o ẹgbẹ́bọ̀ yín jáde kò jù bẹ́ẹ̀ lọ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ wọn lè má jáde kọ́ máa bọ́gà tiwa àwọn onílájú wálẹ̀ o ọmọ tí ó gbẹ̀kọ́ làwa náà fi taratara gbádùn o táyìn náà bá sinmi mọ́jú àwa náà ní sinmi tìró o ọ̀rọ̀ tó dẹ̀ wà lẹ́yìn ìjọra òbínú kọ̀stẹ́ẹ̀mọ́ olúkálukú kó wà tó yẹ wà ní
alihamdulilayi àti ibi tá a fẹ́ jẹ́ kó lọ ọ ti wà ń bẹ̀ president la fẹ́ jẹ́ kó lọ ọ dẹ̀ ti wà ń bẹ̀ èmi wá tún ní gbogbo ọ̀rọ̀ rọ́dọ̀ọ̀dọ̀ kẹ́yìn kan máa jáde kẹ́ máa bú ẹ máa bọ̀gà tiwa irọ́ o tálàyé bá máa yọ mí kó oníṣẹ́ national union eléni kọ́ ya yọ mí o ẹ lè máa jáde kẹ́ máa bọ̀gà tiwa o wà láìtàlá ìsúnmọ́bìlára lẹ́yìn eléyìí wọ́n nílé lẹ́yìn eléyìí èyí tó bá tún jáde tó bá tún sọ̀rọ̀ tí ò jẹ́ kó sọ wà láìtàlá ìsúnmọ́bìlára síláwà wà láìtàlá ìsúnmọ́bìlára síláwà ọlọ́run ọba tá a lè pè jẹ́rìí lọ ọ̀rọ̀ tí ò jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ máa gbọ́ ó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ tí ò jẹ́ kẹ́ ẹ gbọ́ sọ́gà yín àtàwọn tó ràn yín ẹ máa gbọ́ ojú bẹ́ẹ̀ lọ. ó lágbára o ọ̀rọ̀ rẹ o àlàyé lẹ tó gbọ́ tí kan náà àwọn Nurtw tó wà lẹ́yìn Tafa Sego tí wọ́n tó kalẹ̀ báyìí o wọ́n ní kó Oluomo kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pàápàá Legacy àtàwọn ọmọ Mushin tó ń tẹ̀lé Oluomo. ọ̀rọ̀ ilágbára ọgbẹ̀nu tán ẹ̀yin èèyàn ojú wo lẹ tó fi wò ìhàwó ló kọ sí yín ẹ má bá mi sọ èrò tiyín sí comment ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ẹ máa like ẹ dẹ̀ má bá mi share ẹ ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.